ẹ dákun ṣé àáfàá yìí ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ ń pa Yínká TNT sáàfàá sì ni bàbá yìí ṣé ọpọlọ wọn ń ṣiṣẹ́ báyìí orí bàbá yìí mi ò rò bí wọ́n gbádùn ẹja gbọ́n tí wọ́n wí kí n tó sọ̀rọ̀ lé lórí. Message to Mrs. Yinka TNT. Mrs. Yinka TNT. Mrs. Yinka TNT. Ṣé bí wọ́n ló ń to inú ilé onílé? Ibi tí ò sí dùnú ń bẹ Ọlọ́run lù ẹ́ láti gbé dùnú síbẹ̀. Ọkùnrin mi tó fẹ́ ronú parẹ́ Ọlọ́run lù ẹ́ láti dùnú ni. Obìnrin mi tó rò pé ọ̀nà ọ̀run lọ́yà Ọlọ́run lù ẹ́ láti sọ fún yín pé ìlú ọ̀run ò kì í ṣèlú èbó. Mrs. Yinka TNT sọ wá yẹ kó jẹ́wọ́. Ẹ jẹ́ bá mi sí à program, ẹ bá mi sí à fídíò yìí. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ Yinka TNT àti Òbésèré ọba adé ọmọ arápálá ẹjọ́ débẹ̀. Yinka TNT ìpàkọ́ ògbósùn tí orí ẹlẹ́gẹ̀ ló dàrú. Máa gbọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbólóhùn tí Rasulul Karim gan sọ. Ànábì ní àníká sunnati faman ragiba an sunnati falaysa minni. Now àti Yínká TNT tó jẹ́ pé ilé tiwọn gan ní ìṣù bóyá lórí prógámù tí wọ́n ń ṣe tí wọ́n ń darí àwọn èèyàn rú bóyá bẹ̀ ní ilé wọn ti ní ìṣù wọ́n wá padà lọ fẹ́ Òbésèré ẹ̀wá ní ìwọ tó ń túnú ilé tó ti bàjẹ́ ṣe tó inú ilé ìwò àfà ìwò àfà ilé ìwò làǹtí Yínká TNT tún ṣe àbí àti Yínká TNT tún wọn ń balẹ̀ jẹ́ ṣé ilé tuntun ṣe ni kí ìyàwó kọ́lọ́ máa yàlè ládùúgbò iye ilé tuntun ṣe ní gbogbo táǹtí Yínká máa ń sọ yẹn àfà yín tẹ́ ẹ̀yìn àfà tẹ́ ń balẹ̀ ayé jẹ́nu àwọn yẹn sì sọ fún yín ẹ̀ gbọ́ àfà sì lélẹ̀ ibi mo ti mọ̀ pé ṣe èèyàn nígbà tẹ́ ẹ ti sọ̀rọ̀ ẹnu jáwáyà tẹ́ ẹ ti sọ̀rọ̀ sí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ gbà yẹn mo ti mọ̀ pé ẹ gbádùn pé ọpọlọ yín ti lọ àfà ọdún ẹ sáfà ìgbà tẹ́ pé kọ́kọ́ àti ọpọlọ lẹ́mọ̀ fi okùn dì lẹ́nu káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà orí yín fẹ́ gbé bíi láńdárí pọ́n tẹ́ ẹ máa ń so lórí o ọpọlọ yóò ṣiṣẹ́ orí yín ti yòrò àfà gbà kankan ẹ̀yin náà sì láwọn ọmọ àwọn èèyàn mọ̀ wá lè kéwu yí àwọn náà mọ̀ sọ pé anakunmọ̀ láì ẹ̀yin náà mọ̀ sí ẹ̀yin náà mọ̀ sí pé àfà àgbà ẹ̀gọ́ lọ́pọlọ kankan wà láì ọ̀yà tẹ́gbẹ́ láyé ibi wọ́n ti ṣe jáàdì ni táwọn àwọn bí àwọn mùsùlùmí ti pọ̀ irú ẹ̀yìn yìí ọ̀yẹ́ wọn mú yín wọ́n fi òkúta fọ́ yín kókó sẹ̀dánù ni ìtẹ̀sí òmọ́pọ̀lọ́ náà kẹ́ ẹ mọ ẹ̀yìn àfà ẹ mú àwọn ẹ̀rí wá ń tẹ́ ẹ sọ̀hún tí ń bẹnu kùránì ẹ̀fẹ̀ kùránì gbáǹdì táǹtí Yínká TNT ń ṣe pé ń tọ́ lánàá nú ẹ̀sìn tó tọ̀nà nú ẹ̀sìn Ìsìlámù ni ẹ̀sìn tí ó gbà gbèrè tí ó gbà ìwọ̀sí tẹ́ wá láǹtí Yínká TNT tó ẹ pé àwa kírísítẹ́nì kan tó ẹ pé gbogbo ọ̀dọ́ wa gan àwọ̀ ọ̀ka gbogbo ẹ̀kún àwa gan mọ̀ pé àǹtí Yínká TNT pé àwọn àtẹ̀sù wọn jọ ń jókòó sí pàdé ni lẹ́yìn wá ń pírèsì ṣé èèyàn ò ọlọ́ba ń gbọ́ àǹtí Yínká TNT ní nítorí àbí wọ́n ń da lérú wọ́n lọ́ wọn sànú àáfà lórí pé wọ́n ń bòyìn lówó yìí náà nífa ṣé èèyàn alátẹnujẹ ni